bàbá Ìjẹ̀ṣà congratulation, mo bẹ yọ̀ mo bẹ dúpẹ́ ìwọ àtìyàwó ẹ̀ nǹkan oníṣẹ́ mi àlàáfíà jẹ́ ó ti yẹ ẹ̀ máa jáyé tiẹ̀ lọ ìwọ fọ̀ wọ́n lẹ̀ fáwa. Princess súnmọ́ bí olórí burúkú princess orí bíi lábọ̀nbọ̀n tá a máa mú kékeré yẹn olórí burúkú orí bíi erinmi lókun tó máa ń wà ní omi yẹn wèrè aráàlú èyìnbó princess tó ń tọ́jú ara òmù ìwọ tó yẹ kó máa tọ́jú lóòmù tó tún lọ ń tọ́jú ara òmù. ẹ̀yin èèyàn wa arákùnrin yìí tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí ó ti jáde fún princess àti NKECHI blessing ó jáde fún princess ó sọ wípé ó ní princess wípé ó ti ní àwọn àìsàn lára ó tún sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa rẹ̀ ó ní princess ó wà ní nàìjíríà ó ń tọ́jú èèyàn tó wà nílùú òyìnbó. ẹ̀yin tèmi ọ̀rọ̀ tó tún sọ nípa NKECHI blessing ni wípé ó ní NKECHI blessing ó ní àgbo dàbí àgbò. ẹ̀yin tèmi ìjọ ọ̀rọ̀ yóò fọ́ni ó fọ́ni ṣùgbọ́n kò fọ́ni ẹ jẹ́ ká gbọ́ látẹnu arákùnrin yìí. o mọ yéèjì ẹ òrọ́kùnrin súnmọ́ ẹ o mọ oríṣiríṣi àrùn tó ti máa wà lára ẹ àti dìde lórí bẹ́ẹ̀dì gan ìṣòro ní fún ẹ. kí ni bàbá Ìjẹ̀ṣà gbà lọ́wọ́ ẹná princess wèrè tí ò nọjọ́ ọ̀la sọ fún mi mo fún ẹ 10 years ó mú yẹn náà ló máa padà sí òkú ní rẹni tọ́jú ẹ náà ò nẹ́bí ò nára olórí burúkú ò tún náà mọ́ láyé ò rí gbẹ̀yìn ẹ ìwọ sì dúró bẹ́ẹ̀ náà princess kí lorúkọ tí NKECHI súnmọ́ bí ọmọ Libya palọ̀ NKECHI ọmọ gọ̀ǹbé ọmọ Libya palọ̀ wèrè kò lè dùn mí fún ẹ ṣùgbọ́n opportunity lórí tó bá jẹ́ pé wàá bí tó ṣe ń fún wọn pẹpẹ súùpù tẹ́ máa ra kírètì 4 kírètì 5 tó ń tà ń gbà yẹn ní sáàdì àgbàdo ó ti yẹ ìwọ náà lè bí ìdẹ blame ẹ náà NKECHI ìdí tí mi fi blame ẹ ni pé àwọn tó ń fọ́lò orú ẹ tó rò nájọ́ ọ̀la gbogbo bọ́ọ̀dì ẹ tó ń jọ ẹ lójú ìdí ẹ tó ń jọ ẹ lójú ìdí ẹ dàbí àwọn àgbo Saudi àwọn àgbo Mẹ́kà yẹn ó bàbá ṣe máa ń ṣe tó máa ń ṣe jọ̀bọ̀lọ̀ 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 sọ fún mi kí lẹwà tó wà lára ẹ ó rí bí arúgbó màálù àwọn màálù tí ò ní wo lórí yẹn ó dàbí àwọn ọkùnrin ọmọ àbáyé àtijọ́ tó máa ń pupa yẹn tó máa ń dọ́rí ó yàtọ̀ sí wọn ṣé obìnrin gbòjú obìnrin ni Libya palọ̀ ọjọ́ ìwẹ́nà onájọ́ ìlànà NKECHI wàá padà sẹ́nu bí àpàlọ́ ẹ nígbà tí nǹkan ò bá sí mọ́ mo fún ẹ 10 years wàá máa ta kírètì 4 wájú ilé tó bá gbà wá wájú ológun àná kí ni bàbá Ìjẹ̀ṣà gbà lọ́wọ́ ẹ lórí burúkú ìwọ̀n ṣàzáù òun ṣàzáù 1 to 100 ṣó pẹ̀lú ni nínú gbogbo ọkùnrin tó ti ń fẹ́ wo lórí fẹ́ tó dàbí bàbá Ìjẹ̀ṣà lórí burúkú ó dàbí àwọn àgbò ìdí ẹ̀ dàbí àwọn àgbò Mẹ́kà ẹ ti rágbò Mẹ́kà rí àgbò Saudi tẹ kéde yẹn máa ń wà lẹ́yìn wọn báyìí ìwọ àti wọn the same thing ni ó dàbí arúgbó màálù tí ò níwo lórí yẹn ó dàbí àwọn bàbá àtijọ́ tó ti dàgbà tó pupa kò yàtọ̀ sọ́kùnrin ẹ̀ wò dáadáa ni bàbá Ìjẹ̀ṣà ìwọ máa jáyé tiẹ̀ àti òun àti princess àtọ̀gá wọn lábọ̀nbọ̀n òun dágbére kó tó fìlú lẹ̀ ẹ̀ẹ́rìn lọ gbẹ̀yìn ní tẹ́ẹ̀bà jáwọ́ láwọ̀ bàbá Ìjẹ̀ṣà. bàbá Ìjẹ̀ṣà ò gbọ́dọ̀ má ṣèkómọ o ò gbọ́dọ̀ má ṣèkómọ yẹn kó ṣèkómọ yẹn tó ti gbọ́ èmi náà máa wálé àfihàn àìtí ẹ kí ló dé fẹ́ parí ó wà ní federal ó wà ní state náà ní bàbá ẹ̀ kú kí ló gbà lọ́wọ́ yín jẹ́ ń sì dúró bẹ́ẹ̀ náà ẹ má jẹ́ ẹ lọ.